Ǹjẹ́ ata ọgbọ́n mo tún ti dé, olúkẹtẹkẹtẹ yín ti dé. Àkànbí ṣe bẹ́mi lamú lẹ́nu bí ẹyá ọkọ̀ òtútù ọkọ̀ túlù. Bí mo bá tọmọdé lẹ́nu yóò kígbe omi, bí mo bá tàgbà lẹ́nu yóò yọkun fòrò. Ọbẹ̀ lọ́mú àgbà, ẹ̀mí tí ọ̀já ta, ẹ̀mí yẹpẹrẹ ni. Ẹ káalẹ́, gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa wò mí. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ kan ló láǹfààní tó ṣẹlẹ̀ láàrin Kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ọba Rashidi Àkànbí Tẹ́lú kìnní àti bàbá wa Ọ̀jájá Onírìṣà. Olúwo bọ́ síta láṣàánà, wọ́n ní ìyàwó àwọn wípé Ọ̀jájá gbàyàwó àwọn, kódà wọ́n gbalé fún àwọn, ni wọ́n fẹ́yàwó fáwọn. Ọ̀rọ̀ yìí pọ̀, ó wá rí nínú ọ̀rọ̀ yìí wọ́n wá láwọn pé gbogbo ọmọ Yorùbá kí wọ́n bá wọn dá sí àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí nítorí wọ́n fẹ́ dẹ̀mí àwọn légbodò. Bí mo ti wá ń rọ̀rọ̀ yìí, mo wá wò wípé àkọ́kọ́ ìbéèrè tá a bira wa ni wípé kí lolúwo ṣe fún Kábíyèsí ọba wa Ọ̀jájá? Kí ni wọ́n rà nígbà wọn tí wọ́n fi wá máa lékú pé yóò kú ni tí ó fi fẹ́yàwó fún? Tẹ́ ẹ̀ bá gbàgbé, àáfàá kan jáde níjọ́ òní tó wà ní agbègbè Ìlọrin tó ní òun lòun fẹ́yàwó fún Kábíyèsí Olúwo. Bó lọ̀rọ̀ yìí tún wá ṣe wá kan Ọọ̀ni Ifẹ̀? Ṣé ọmọ ẹyọ kan yìí náà tá à ń sọ̀rọ̀ yìí tí àáfàá fẹ́ fún Olúwo, tí wọ́n gbé mọ́sùrẹ́ẹ̀lì fún Olúwo, gbogbo èèyàn ti máa mọ fídíò tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ṣọmọ kan yìí náà ni Ọ̀jájá tún fẹ́ fún yín? Ẹ jẹ́ kọ́kọ́ bi Kábíyèsí Olúwo, níbo lẹ ti ń bá ìgbésí ayé yín bọ̀? Ṣẹ́yìn ò ní obìnrin kan tẹ́lẹ̀ rí kó tó di pé gbogbo ayé ń fi obìnrin ta yín lọ́rẹ ni? Orí béèyàn bá ti dẹ́rí àwọn àpèrè kan, wọ́n máa ń pe fọ̀rọ̀ síkùn bí àgbà. Àkọ́kọ́ kò sí ohun tó kèmí àti Ọ̀jájá. Ohun tó dà wá pọ̀ náà ni pé bàbá wa ni wọ́n. Nítorí ẹni tó bá ti wà lórí àpèrè Onírìṣà, bàbá ni wọ́n jẹ́ fún Yorùbá. Olúwo bàbá lẹ́yìn náà jẹ́, àmọ́ òótọ́ ọ̀rọ̀ kò ní á mọ́ sọ̀hún. Eléyìí ṣe pé à ń gbè lẹ́yìn Onírìṣà, kìí sì ṣe pé aláǹfààní àfẹ́kan Olúwo lábùkù. Lákọ̀ọ́kọ́, allegation. Ọláwálé mo kí yín, allegation wípé Ọ̀jájá ná pákéjì obìnrin fún mi. Bẹ́ẹ̀ àtúrí àáfàá kan lọ́jọ́ kìíní àná tí ò ti ju bí oṣù 3-4 lọ tó lóun lòun fẹ́yàwó fún yín. Ìyàwó èwo ń bẹ̀? Ṣé èyí tí Ọ̀jájá fẹ́ fún yín yìí náà ni àbí èyí tá àáfàá fẹ́ fún yín? Ni mo fi kàkọ́lé yìí pé ta ló gba ìyàwó Olúwo? Kábíyèsí ẹ̀ ń gbórí adé yílẹ̀ ní gbàgede. Àwọn ọ̀rọ̀ kan wà, béèyàn bá ti débi, bó bá ti dàgbà kọjá bàtí onírù, èèyàn máa ń bọ kalẹ̀ fọ́mọ ẹni ní. Bọ́mọ kékeré bá kọ̀yàwó, èèyàn kan ni ó padà fẹ́. Mi ò ní Kábíyèsí Ọ̀jájá gbàyàwó yín, bẹ́ẹ̀ bá kọ̀yàwó, èèyàn kan náà ni ó padà fẹ́. À ń bèlè wípé ládùúrú obìnrin tí Kábíyèsí Ọ̀jájá tí wọ́n ń láǹfààní tí wọ́n ní àwọn fẹ́ dáyàbá láàfin.
wọ́n láwọn fẹ́ dáyàbá láàfin kí ni Ọ̀jájá fẹ́ wá débẹ̀ ọ̀dọ̀ ìyàwó yín. Àwọn allegation tó bá ti mẹ́mí dání Ọlọ́run ò ní pa yín báyìí, ẹ jẹ́ á yanjú ẹ̀ kọ́rọ̀ yìí ó tó di pé ó jìnnà. Àwọn àgbà péjọpọ̀ wọ́n kọ́lé ọgbọ́n tán, wọ́n kọ́lé ìmọ̀, wọ́n sì kọ́lé òye. Ó kù dẹ̀dẹ̀ kí wọ́n kanlé ọ̀rọ̀ nílẹ̀ bá mọ́ ni wọ́n fi lọ́rọ̀ nílé, ibi tó bá ti bá ni la ti ń sọ. Kí ni Olúwo àti Ọọ̀ni Ifẹ̀ jọ dàpọ̀ tí ó fi wá dàbí pé a fẹ́ mẹ̀mí ara ẹni lọ? Wọ́n poison yín, wọ́n ṣe fídíò, ó rí ẹ̀kọ́ tá kàn bẹ̀ ni wípé tó bá ṣe wípé Kábíyèsí Ọ̀jájá ni wọ́n fẹ́yàwó fún yín, ẹ̀kọ́ tá kàn bẹ̀ ni wípé obìnrin tẹ́yìn náà gbà kí ló dé tẹ́ study rẹ̀ tẹ́yìn náà fi sọ́dọ̀ lórí. Ìyàwó obìnrin tẹ́ ẹ̀ mọ bí tí rìnrìn àjò rẹ̀ bọ̀, kí ló dé tí wọ́n dédé fún yín pé kẹ́ ẹ fi ṣèyàwó tẹ́yìn náà sì fi ṣèyàwó tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí. Wọ́n è dédé fún yàn lóbìnrin. Obìnrin tẹ́yàn bá mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin kan béèrè kó o tó wọ̀ ni kó má bàa jájẹkù rẹ̀. Ipò tẹ́ ẹ wà ẹ̀ ń gbórí adé yílẹ̀ ní gbàgede. Béèyàn bá ti fàgbò fún Ṣàngó, èèyàn máa ń dúlẹ̀ tókuntokun ní obìnrin tẹ́ ẹ ti kọ̀ ọ́ lẹ̀ yàǹda rẹ̀. Orí àpèrè tẹ́ ẹ wà lára àwọn adé tó nítumọ̀ ńlẹ̀ Yorùbá ni Tèlú. Ọba kókú ò ní Ọ̀jájá kó ṣe ọba àlú mi ló fẹ́. Nígbà tẹ́yìn orí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbà ẹlẹ́gbà, ẹ̀gbà ẹlẹ́gbà lẹ̀kọ́ ẹlẹ́kọ̀. Àjọ jẹ́ ní ọ̀dá, àjẹkù ni gbogbo wa ń jẹ. Ọ̀gbàgbọ́yé, àjọ jẹ́ ní ọ̀dá lọ́rọ̀ ọkọ àtìyàwó, àjẹkù ni gbogbo wa ń jẹ. Mélòó nú wa ló lè sọ pé ìyàwó tó kún fẹ́ òun lòun jábàlẹ̀ ẹ̀? Àjẹkù èèyàn kan ni. Obìnrin tọkọ rẹ̀ ṣaláìsí èèyàn kan náà ni ó gbé sílé. Kí ló dé tá wá lásìkò tá a wà yìí? Irú ọ̀rọ̀ yìí kọ́ ló kàn. Cherry, where am I right now? You need to see what people are saying concerning our kings in Yoruba land. Very bad. Eri Uncle Olawale ni, where am I right now? You need to see what people are saying concerning our kings in Yoruba land. Very bad. Please let us respect each other. Thank you very much. Àpọ́nlé lára ń fẹ́. Àwa lórí ìtẹ́ à ń lò gẹ́gẹ́ bí àwọn ọmọ bọ́là. Wọ́n ní go and watch Shokoti interview with Baba Oyedokun, Shifo Oyedokun. Then you will understand Oluwo is on. Can you see? Lódìdí orí àpèrè táwọn kan jìṣẹ́ jìyà tí wọ́n túlẹ̀ fún ẹ wá sọra yín di ẹni tí bí ẹni tí gbogbo ayé wò pé ṣó tún ti sọ̀rọ̀. Irú ọ̀rọ̀ yìí, ìyàwó tá a bá ti fẹ́ tó bá ti lọ, ìrìn àjò rẹ̀ ò kàn án mọ́. Bọ́ bá ṣe é ṣe ẹgbọ́mọ yín kẹtọ́mọ yín. Gbogbo àwọn ọ̀ràn rádaràdà yóò yẹ lẹ́nu àgbàlagbà. Àwọn ọ̀rọ̀ míì wà tí ò yẹ ká bá lẹ́nu Kábíyèsí. Ẹ má bínú o. A ò ní láǹfààní kárí yín ká má bá yín sòdodo ọ̀rọ̀. Nítorí gbogbo ohun tá à ń ṣe ní ó padà wá dìtàn.
ìyàwó tẹ́ rí tẹ́ fẹ́ tẹ́ fi jọ ń dọ̀wẹ́rẹ́kẹ̀ ó níbi tẹ́ bọ́rọ̀ yín dé kó tó di pé ẹ̀yin náà ń ṣàwọn nǹkan kan wájú rẹ̀. A rí fídíò bí tí ẹ ti láǹfààní tẹ́ ti ń gbéná gorí ọ̀tá. Iná lójú iná lẹ́nu ọkùnrin bùlà bí iná jò láàrú. Èyàn wá ń kọ́. Ibẹ̀ náà lẹ ti gbọ́, yeah, I'm still on credit card. You are a king. Ẹ ń ṣòro bí èwe. Oyè yẹn ò jókòó sí yín lára. Ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí bí ẹkún apọkọjẹ́. Ẹ wà lára àwọn ọba tó ń dójú tìran Yorùbá. Bàbá sọ àkú báwí ọ̀run là ń lọ. Ọba kèé yan ẹ̀sìn kan ní pọ̀sìn. Bí Kristẹni bá jọba níwò lọ́la, bọ́ bá ń ṣe bẹ́ẹ̀ báwo ní òrì yìí, ohun tẹ́yìn ń ṣe yìí, bí babaláwo kan, bọ́mọ babaláwo kan bá jẹ ọba àbóníṣẹ̀ṣe kan jọba, tó wá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe, ṣáwọn mùsùlùmí ò ti ní bínú? Tí ń sọ pé gbogbo tí wọ́n ń pè lánàbì, gbogbo tí wọ́n ń pè Jésù, màá gbá wọn létí báyìí, ẹnu yín lẹ́nu sọ pé gbogbo àwọn òòṣà yìí mo gbá ní etí. Bí wọ́n bá wá sọ tó bá yẹ kó níṣẹ̀ṣe kan ló wà lórí àpèrè, tó wá sọ pé ànábì, màá gbá etí ànábì. Tí n bá tún rí téèyàn kan pariwo ànábì lẹ́gbẹ̀ẹ́ mi, bó o ní ṣé kò ti ní dógúnlẹ̀? À ń bèlè wípé ẹ̀yin gan-an lẹ̀ ń bú gbogbo àwọn ìṣẹ̀ṣe yìí. Onílùú wọn kì í fẹ́ kí ìlú ó tú, wọ́n máa ń fẹ́ jẹ́ kí ìlú ó tòrò ni. Gbogbo ìgbà kọ́ bọ́rọ̀ bá pọ̀ jù èyí ó sì sọ. Ìwọ̀ntúnwọ̀nsì ní ìkándùnmọ́. Níbi ọ̀rọ̀ àsọjù, gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ẹ bá lọ wá bẹ́ẹ̀ comment section, àwọn èèyàn go kọ̀rọ̀ yín kú mọ́. Ara ẹni tó pè yín ní content creator. Níjọ́ tí wọ́n sì fi yín jẹ́, inú àwọn èèyàn dùn pọ̀ ọ̀dọ́ ló jọba. Ọ̀dọ́ débẹ̀ tán. Àwa lè rírú ẹ̀. Àwọn ìlú kan wà. Ẹ já lo ìlú ọ̀hún. Ló fi jẹ́ pé kẹ́ ẹ tó rọ́bà wọn tí ó ṣe ségesège. Yóò pẹ́ díẹ̀. Lára àwọn ọba ìlú Ìbàdàn, Uncle Olayinka ni, I hope it's not a deliberate attempt to divert our attention from the ongoing killing in Yoruba land. No. We are still going back to that issue tomorrow, inshallah, by God's grace. Àmọ́ ọ̀rọ̀ eléyìí ó ṣe kókó. Tá a bá wò yín, kìí ṣe wípé ẹ̀yin lẹ dàgbà. Ipò tẹ́ ẹ wà, òun làgbà, kìí ṣẹ̀yin gangan làgbà. Ipò téèyàn bá wà ló tóbi, ló dùnyàn lọ, kìí ṣèyàn ló tóbi. Ẹ jẹ́ mú lápẹẹrẹ wá. Gbogbo ẹni tá ń dọ̀bálẹ̀ fún pé kábíyèsí orí ipò tó wà là ń bọ̀wọ̀. Kìí ṣòun gangan. Nítorí lọ́jọ́ tí ò tí ì sí nípò yẹn, bọ́ bá ṣe nonsense ẹni mo rò kórí yìí ti dàrú. Mo rò pé wọ́n gbé yín ṣépè. Nítorí kò sí nípò tẹ́fì mọ̀ pé ipò tó wà yìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́, bá a bá rí ọlọ́pàá tí ò wọṣọ tó mọ̀ pọ́lọ́pàá ni, tó bá ṣe nǹkan kan fún ọ àbí ká lo sójà
tó mọ̀ pé sójà ni ó ti gbèsè pè tàbí kó o ti yọ pópó tì àmọ́ tó bá ti wọṣọ yẹn aṣọ yẹn ti sọ́ọ̀dì ẹni ńlá wájú rẹ̀ wọ́n ló mọ̀ pé fọ́ọ̀sì ni o kì í ṣe póun gangan ló tóbi. Olúwo ẹ̀yin kọ́lẹ̀ tóbi orí òpó tẹ́ ẹ wà ló tóbi láyé ṣe ń bọ̀wọ̀ yín ni wọ́n ṣe fẹ́ gbọ́ tẹnu yín. Béèyàn bá ti wá wà pò tó tóbi ọgbọ́n ìmọ̀ òye tí ó fi darí rẹ̀ ni ó lò. Kìí ṣe pé ẹ kó gbogbo òlú ẹ wá wò pé gbogbo òlú ìkan báyìí lẹ gbọdọ̀ máa ṣe. You cannot Islamize a whole state. Nínú ọ̀rọ̀ yín náà ẹni tó lóhùn ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀yin náà wá sọ pé àwọn bàbá mi Ṣàngó wọn lè sàsími kó pa mí. Lódiwọ̀n béèyàn bá fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ ìjọ títa bá le ta ni ọgbà kalẹ̀ àwọn tí wọ́n fọwọ́ sí júwe ilé bàbá wọn pé àwọn ò ṣe Yorùbá o ìyá rẹ̀ ń jẹ wọ́n lọ́wọ́ báyìí. Lára ohun tó gbé yín lárugẹ làṣà àti ṣe Yorùbá báṣà àti ṣe Yorùbá ò bá tẹ̀yìn lọ you leave the fence you vacate the seat. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí tó ní ṣẹ̀ṣẹ̀ kan bá ṣe fún mùsùlùmí yóò ti dogun jihad. Wípé ká ní kábíyèsí kan wà oníṣẹ̀ṣe ni. Oníṣẹ̀ṣe ni ó wá ń dé gbogbo tó bá ti lọ́sọ̀ kó wá ní gbogbo ẹ̀yin wòlíì àbó lórí ibú niyín ni. Ìwé King James Version àti Kùránì ànábì yíyẹn ìfàyà ń sọnù ṣẹ́nu aráàlú ó dùn bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń yàkàyàkà ohun tí wọ́n ń pè láwọn oníṣẹ̀ṣe pé ìdọ̀tí lásánlásán kò sì sẹ́ni tó mọ̀ tí ò mọ̀ wípé láti ilẹ̀ yìí títí di gbogbo ibi tó dé mọ́ṣáláṣí kọ́ ni wọ́n ti ń yan ọba. Chọ́ọ̀chì kọ́ ni wọ́n ti ń yan lóyèlóyè. Àtìgbà tẹ́ ẹ ti dé láyé tí wò ó pé ta la gbé síbẹ̀ yìí orí àpèrè ìwò ń gbóná. Èyí tẹ́ ẹ tún gbé wá yìí ó sì sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Bẹ́ẹ̀ ti gbajúmọ̀ tó ṣe irú Olúwo ni wọ́n kàn pákéjì obìnrin kan wá fún. You are very sensitive man. You know how to control people heart and mind. Ọ̀rọ̀ tó dùn sì kún ẹnu yín. Ṣẹ́yìn ni wọ́n kàn á kóbìnrin kan wá pé Canada o ẹ máa mú lọ o. A sì rí àáfàá kan ní bí oṣù mẹ́rin sẹ́yìn tó ní òun lòun fẹ́yàwó fún yín ẹ lè dìbọ́ǹkẹ̀ ẹ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí. Ẹ wá ń ṣayé ọ̀hún bí aròbó bí ọmọ kékeré tí ọmọ tún yàtọ̀ sósì. Ìtàn à ń kọ̀tàn ìtàn wo ni ẹ fẹ́ kọ bí wọ́n bá ní ṣó rántí Olúwo wọ́n ní Olúwo wo nìyẹn àṣẹ ìṣe Olúwo tó ní wọ́n gbàyàwó òun ó wà ń bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ń lé kíní kan sí yín. Àdìsí ní sayyidul qawmin àdìmú olórí ibì kan òun náà lọmọ ọ̀dọ̀ wọn gbogbo aráàlú ló yẹ ká ẹ gbé gẹ̀gẹ̀ ẹ jọba lórí mùsùlùmí nìkan ẹ jọba lórí gbogbo Ìwó. Àwọn ìlú ń bẹ lábẹ́ yín tó pọ̀.
Ìwọ lágbàdélé ogbó lágbàdé tẹlẹmù àwọn ìlú pọ̀ ṣé lára ọba tá a wá fi ṣe first class ṣó yẹ ká máa rí wóróworó nínú ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ bá ṣe pé lóòótọ́ níyàwó yìí fẹ́ payí bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tún bínú sí ọlọ́run bá ti gbèjà ayé tẹ́ ríyàwó ọ̀hún lé lọ tẹ́mi yóò bọ́ ọ̀rí jọ ẹ̀jọ́ máa lọ. Kí lẹ fẹ́ gbà bí ọ̀rọ̀ tẹ́ ẹ dálẹ̀ yìí ṣé ẹ ń fi tàbùkù orí ìtẹ́ ni àbẹ́ ẹ̀ kórì ìtẹ́lé ẹ sì jẹ́ kó di wípé bí ó bá dọjọ́ wájú bí mùsùlùmí bá fẹ́ jọba láwọn ìlú wọn ó sì tún máa yẹ̀ wò wípé ṣé yóò ṣeé ṣe. Àti bàbọ̀ bẹ́ẹ̀ mọ̀ra wọn kan ṣáárí gbogbo ẹni tí ò bá ti mọ̀ pé oyè ọba gbogbo ìlú ló wà fún bọ́ ọba ti mọ̀ wípé ó fẹ́ gbẹ̀sìn má débi ọba. There's no proportion in it, it's a matter of choice. Nítorí wọ́n pè é pé àwọn ọmọ oyè ayé ti kúrò láyé tí wọ́n lọ́n bẹ̀rẹ̀ pé dákun wá joyè ayé ìsìn àwọn èèyàn tó lọ́lá tó lówó tó fẹ́ joyè pọ̀. Ẹ má dojú tira yín. Àìmọye nǹkan míì. Okay, ṣebí Kábíyèsí Ọ̀jájá náà fẹ́yàwó tóun náà sí ní òrùlé wọn mọ́ kí Kábíyèsí náà wá sọ wípé ẹ̀yin lẹ lè kú òǹlé o ẹ̀yin lẹ ń bá a sùn. It's a big allegation. Kò sí béèyàn bá dórí oyè á fìyàn ẹni tí Ọlọ́run bá ní àánú lára rẹ̀ lóye ó jókòó sí lára lẹ́ẹ̀kan náà. Ara póyè ń fi èèyàn níyàwó tí yín fi kú ò ara póyè ń fi èèyàn níyàwó Kábíyèsí Ọ̀jájá náà fi kú ò ara póyè ń fi èèyàn òun ló ń ṣẹlẹ̀ sí Kábíyèsí Ọ̀yọ́ lọ́wọ́ oyè a máa fìyàn oyè tó lágbára ni a máa fìyàn. Bẹ́ẹ̀ bá rọ́mọ tí ọ̀bá rówó rí lọ́jọ́ ẹ bá kó 5 million fún lódìdí ara rẹ̀ ò ní lélẹ̀. Ní Yorùbá fi ní èèyàn tí a rọ Larin ìsọmọ rẹ̀ lọ́lá níyọnu. Àwọn tó bá lọ́lá nínú ilé ọ̀la onípẹ̀kun ni wọ́n ń sọ ọmọ. Ọlá máa gùnyàn, ipò a máa gùnyàn, ẹ má jẹ́ kí ipò tẹ wà ó tì yín tìkùtì kó gùn yín gùkúgù. Ẹ má sọra yín dọba yẹ̀yẹ́. Ẹ má sọra yín dọba ṣíọ̀. Àwítán ẹlẹ́yọ mufti gbogbo lẹ̀ Yorùbá. Mufti tẹ wáyàn náà. Òun náà ṣe bí jihadist pé kógun ó dé àwọn òwò lẹ wá fẹ́ tòrúlé lórí oyè tó bá gbé of Yorùbá land tó bá tiẹ̀ jẹ́ pé ọba ní oyè mufti ṣé Olúwo ní ọ̀wá yan oyè Yorùbá land ẹni tí máa yan oyè Yorùbá land òun la Láàfin Ọ̀yọ́ ló fi jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ́ Máyégún lẹ Yorùbá Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ́ oyè tó bá ti gbé Yorùbá land Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ oyè tí ó bá gbé Oòduà Ifẹ̀ ni wọ́n ti ń jẹ́ akọni Oòduà ọ̀kan lọ́mọ Oòduà Ifẹ̀ ló wà. So ẹ wà tún yan mufti fún wa kò wá jẹ́ni tó ní sober reflection
kò ń ṣẹni tó yẹ pé òun gan-an ìkímọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ tó fi lè sí ayé pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì kò sí. Bẹ́ẹ̀ ti rí lẹni tẹ̀yàn mufti rí. Àwọn náà sọ̀rọ̀ bí ẹni tọkọ̀ jálẹ̀ pé máa rú lọ. Bẹ́yìn bá ṣe wá ń sọ ọ̀rọ̀ tí òwe ti gbọ́ bá a bá gbọ́ ti mufti náà òun náà sì sọ̀rọ̀ jàdùà. Ìlú gbogbo ẹni a bá fi joyè láàrin ìlú bí ìlú ó ṣe nílọ síwájú tí ó tò ní kìí ṣe bí ìlú ó ṣe tú. Olúwo bí bàtà bá ti ró láròjù yóò ṣe tán tí ó ya ni. Bí bàtà bá ró láròjù ó ṣe tán tí ó ya ni. Ẹ ti bọ́rọ̀ yìí débi ẹ̀tẹ́. Bẹ́ẹ̀ bá fẹ́yàwó bọ́ bá ti lọ. Àwọn tó wá jẹ́ ọ̀dọ́ tí wọ́n sí lórí àpèrè wọ́n wá ń lo ìmọ̀ àti òye láàrin ara wọn. Ẹ jáwọ́ Ibrahim Shiata àtìyàwó ẹ̀. Ibrahim Shiata ní ọmọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó sì lọ́kọ mi níjọ́ tó fẹ́ ṣe lọ́ọ̀ṣì fíìmù owó àtọkọ rẹ̀ tún jọ wá síbẹ̀ understanding ni wọ́n ń pè yẹn. A béèrè wípé ọ̀nífẹ́ ògbàyàwó yín understanding gbọ́dọ̀ wà. Fẹ́ni bá jọ lórí ìlú ìmọ̀ òye làákàyè rẹ̀ gbọ́dọ̀ kún. Kò sí nǹkan kan táyé fi wò wípé Kábíyèsí Ọ̀nífẹ̀ yìí ó dà pé peacemaker ni. Bọ́rọ̀ bá ṣẹlẹ̀ Kábíyèsí náà lálàfisùn. Mo rí nǹkan kan tí ó kù díẹ̀ káàtó ṣó wá yẹ kí n kọ̀yàwó kó jẹ́ Ọ̀jájá ní ọ̀fẹ́. Àwọn èèyàn náà sọ pé Kábíyèsí kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀. Online tẹ́ wá online parí ọ̀rọ̀ yìí máa ń dákún ọ̀rọ̀ ni. Ó dàbí ẹni tó wà àtìyàwó rẹ̀ ní gbólóhùn asọ̀ tó gbé wá sórí ẹ̀rọ agbágbé. Wọ́n lè bọ́ búyàwó rẹ̀, wọ́n lè bọ́ dá lẹ́bi. Bọ́ bá dá yín lẹ́bi kò sẹ́ni tí ó pè yín, oníkálùkù fẹ́ fi yín ní followers ni. Gbogbo èyí tẹ́ ẹ ṣe yìí nìsín àwọn èèyàn ó download fídíò rẹ̀ wọ́n gbé wọ́n kàn mọ́ pé kí ló tún sọ báyìí. Ẹ wá àtúwárí nínú ẹni tẹ́ ẹ̀yàn náà mi ò mọyè tẹ́ fún bàbá kejì yẹn ìyẹn náà wá ń sọ fún Kábíyèsí Rashidi Ládọjà pé ẹ dìde ẹ lọ kírun. Kí ni tiyín? Ṣé ìlú yín ni? Ṣé Kábíyèsí yín ni? Ṣé èmi lè pe Olúwo pé Olúwo dìde lẹ̀ já lọ ṣọ̀ṣẹ́ fá dìde lẹ̀ já lọ ṣọ̀ṣẹ́ fá? Tára wo ní kí ló kàn mí láti sọ f'Olúwo pé kó já lọ ṣọ̀ṣẹ́ fá? Ẹ̀yin kan yìí náà ni wọ́n ń gbégún olóòlù nìbàdàn. Tẹ̀lé láyé ó yẹ kó káńsọ̀ eégún olóòlù nìbàdàn. Ibi tó ọba gbẹ́bàdé ní ọjọ́ mọ́. Ibi ẹjọba sí lọ́dọ̀ yín ó ní bí wọ́n ṣe ń pèèyàn sí ẹ̀sìn. Ẹ gbọ́ ibi ẹ bá gbẹ́bàdé ní ẹjọ́ mọ́. Kí ló kan Olúwo pẹ̀lú olóòlùbàdàn? Kí ló kan ìkejì mufti wo wípé láti máa pe Rashidi Ládọjà wípé
Kabiyesi ẹ dìde ẹ lọ kírun ẹ má bá wọn ṣe gbogbo ṣé wọ́n sọ fún ọ wípé mọ́ṣáláṣí ni wọ́n ti fún wọn ládé? Why are we deceiving ourselves? Gbogbo ìlú kọ̀ọ̀kan, ìletò kọ̀ọ̀kan, ẹbí kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe nínú ilé wọn. Àṣà àti ṣe ìlú Ìbàdàn nu kò sí ohun tó kàn án. Bí mo ti ń ṣe nínú ilé mi ó yàtọ̀ sí bí tẹ́nàtì mi ṣe ń ṣe. Bí mo ti ń ṣe pẹ̀lú ìyàwó mi ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹlòmíì ọ̀sẹ̀ ní fún ìyàwó rẹ̀ lówó oúnjẹ, ẹlòmíì oṣù ní fún, ẹlòmíì èèfún rárá lẹ́yìn tó bá ti róúnjẹ sínú ilé. Kí ni tiẹ̀ láti control inú ilé mi? Ìbàdàn is for their own people and they love their culture. Ó dàbí kéèyàn kan wá dé kí Olúwo wá sọ fún wọn pé kí wọ́n má ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo mọ́. Ní ọdún tí wọ́n ṣe tó yẹ pé tá a bá ní state capital Ọ̀ṣun Òṣogbo nínú tourist tí Òṣogbo Kábíyèsí àtàwùjá fi ń rí owó tí wọ́n fi mówó wọlé òun ni tourist center Ojúbọ Ọ̀ṣun. UNESCO òun ni wọ́n fi mọ̀. Yes, Mr. Olawale, Kábíyèsí ẹ lọ kírun kí ló kàn níbẹ̀? Thank you. Bẹ́ẹ̀ ló mi bá sọ̀rọ̀. Mr. Dauda ní mo like comment yẹn mo ọ̀rọ̀ tó reasonable ni. Wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá and Baba Ògúndòkun ló kó ẹ̀tẹ́ ja Ìwó. Ìwó people should not forgive the two. They were the one who politicized the throne of Oluwo. Iwo's son philosophy was supposed to be Oluwo until they pulled the Sherry. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èèyàn lè jọba ọ̀rọ̀ ló máa ń ẹ jẹ́ sọ kíní kan fún yín. Kábíyèsí Ọ̀jájá bó ti jẹ́ wípé ìdí òòṣà ló wà tó tó bá dé church a tún kọ praise and worship. Mo ti ríbi tí ó ti kọ praise and worship tó Ọ̀jájá ti kọ tẹ́ mọ̀ wípé bàbá yìí dẹ̀ bá bìtì mu. Ọ̀rọ̀ tútù l'Ọ̀jájá fi ń rérò níbi ọdún ọlọ́jọ́ àti wà. Lẹ́nu bí oṣù kan mi ò rí Ọ̀jájá sójú rí lọ́jọ́ tá a lọ síbẹ̀ pẹ̀lú olóyè Sunday Igboho ọjọ́ náà ni mo nífẹ̀ẹ́ bàbá yẹn. Kí nìdí ni wípé there's what we call sober reflection, accommodating, very free. Orí gbogbo àwa tá a wá gẹ́gẹ́ bí èèyàn bíi tiwọn wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọba. Àwa kọ́kọ́ débẹ̀ bó ti jórísun tó kí wọ́n wá kọ́kọ́ ní epo ilẹ̀ ta wọlé ọtí rèé kẹ́kọ́kọ́ mú. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n promote culture ni. Látara bí wọ́n ti ń wọ funfun tí gbogbo ó sì jẹ́ kọ́pọ̀lọpọ̀ tó fi ń doníṣẹ̀ṣe nínú Ifẹ̀ yẹn kò mọ̀. Gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé Kábíyèsí Ọ̀jájá Christian wà nú wọn náà. Christian wà nú wọn. Àmọ́ látàrí wípé wọ́n beautify ohun tí wọ́n ń pè ní tradition and culture. Tọ́pọ̀lọpọ̀ fi wá dé ìsọmọgbé wọn tí ń tẹ̀lé wọn kiri. Tó fi wá ní pé ó yá ọjọ́ wo la ṣe ọdún òṣàyé okó mọ̀. Ìwà àti ṣe sí ni wọ́n fi kọ́ pọ̀lọpọ̀ mọ́ra. Okay, kálíbà ṣe débẹ̀ bí wọ́n ṣe ń ṣàdúrà fún wa tí wọ́n kó wa mọ́ra tó wá ní ẹjọ́ mo fẹ́ sáré ṣàdúrà sórí òòṣà ń bí báyìí. Ṣé mọ̀ pé anxiety pé bàbá yìí ó kó wa mọ́ra ó ní ṣe àlejò lọ
Ṣé mo gbogbo wọn máa dìde? Ní mọ̀ tá a fi débẹ̀. Being a Christian or a Muslim, kí ló fà á? Ìwà tọ̀rọ̀ tútù. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ pè yàn sí wo ni? Ṣé bẹ́ẹ̀ fẹ́ pè yàn sí Islam ni? Àti Oluwo, àti Mufti, àti Mufasa, àbí kí lórúkọ kejì yẹn náà? Ayé wa ń wò yín láwò sunkún, ẹ̀ ń wòra yín láwò rẹ́yìn. A lot of people are avoiding you. Ó ní gàté kò ṣe gàté. Gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Táwọn èèyàn bá sọ wọ́n níjọ́ tí wọ́n ti wá kí yín ni. Ó kó ara kan tẹ́lómi fi wò pé Aláàfin Ọ̀yọ́ yóò rìn dà. Nítorí wọ́n mọ̀ pé ṣebí lẹ́yìn ìgbà yẹn wọ́n ti lọ kí Kábíyèsí Olówùkúta. Ayé ò ríro. Ayé ò ríro because wọ́n mọ̀ pé Olówùkúta is a respected man. Lẹ́yìn ìgbà yẹn wọ́n ti lọ kí àwọn ọba. Àfáà ń kú, onígbàgbọ́ rọ̀run, ta ló mẹ́ni tí ó wọná, ta lẹ́ni tó mẹ́ni tí náà torí rẹ̀ jò gèrègèrè, ọ̀run nìkan ló mẹ́ni tí ó là. Ohun tá a gbọ́ tí wọ́n sọ fún wa ni kò ṣojú wa. Olórí ò gbọ́dọ̀ mẹ́sì kan ní pọ̀nsì. Ẹ wá túndé, I want to tell you something about what this Ooni Adéyẹyè àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jà ní. Bẹ́ẹ̀ bá ti ń bá Ooni Ifẹ̀ jà, àwọn ìran Yorùbá lẹ̀ ń bá jà. Yorùbá ní téèyàn bá sọ ohun tó fẹ́ gbọ́, má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Ọlọ́run ti dá yín láre níbi tẹ́ ẹ wà. Bọ́ bá ṣe lóòótọ́ níyàwó tẹ́ ẹ fẹ́ pa yín tó ti kú ònú ilé yín. Ẹ dúpẹ́ fọ́lọ́run. Àìmọye ẹni tóbìnrin fẹ́ pa tó rí pa. Ká wá bọ́ sí online. Ara yín ò balẹ̀ débi pé kẹ́ ẹ mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀ ń fẹ́yàwó yín kára yín gbé. Ìwọ Olúwo. Ara yín ò balẹ̀ débẹ̀. Tíyàwó ọ̀hún fi wà lọ́dún mẹ́ta. Ara yín ò balẹ̀ débẹ̀. Ìyàwó ọ̀hún kọ́lẹ̀ fún ládé ńgbà yẹn ni. Ìyàwó tẹ́ ẹ máa ń pọ̀n kiri ní ìṣẹ́jú. Bẹ́ẹ̀ bá dádé òun náà dádé. Táwọn èèyàn sọ wípé èèwọ̀ rẹ̀ ńlẹ̀ Yorùbá. So, what are we insulating? Ṣẹ́rí, ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín. Oluwo is a tactical and tactics man. Báwo ni mo ṣe fẹ́ relevant? Àfi kí n gbé ohun tí wọ́n ń pè ní ẹ̀sìn wọ̀. Nítorí tí mo bá ní mo gbé tradition wọ̀, ayé ò ní tètè look side mi. Àmọ́ tí mo bá jẹ́ opposite side, I will divert people's attention. That is the work of Oluwo. That is what makes him relevant to the public. Let us be candid. Bá a ṣe jọ lo ayé tán ni, Christianity ò lè tán, Islam ò lè tán, oníṣẹ̀ṣe ò lè tán. We have over 4,000 religions throughout the world. Àwọn kan wá wà, they are free thinkers. They don't believe in any religion. Einstein doesn't believe there is God. A lot of people who manufacture a lot of things tó di ohun tá à ń lò lénìí,
They are free thinkers. Mark Zuckerberg is a free thinker. Ṣé wá wò wípé àwọn tá a wò wípé wọn gbà tọlọ́run yìí kí ló tá ń lo gbogbo ohun tí wọ́n ṣe. Kò yẹ kó Oluwo máa lo fóònù. Nítorí àwọn tó initiate ẹ̀. They are not Muslim, they are not Christians. They don't believe it. Why are you using phone? Ó yẹ ká ẹ sọ Facebook nù ní pé àwọn tó dálẹ̀ o, they are not Christian nor a Muslim. That is the meaning. We are all deceiving ourselves with religion. A lot of robes that were manufactured by China. And they have their own Hindus that they worship. Ṣe sọ pé àárín ká ní Mùsùlùmí kọ́ ló gbélé. Why are we deceiving ourselves? Àwọn tó ṣe fóònù tá ń lò yìí. Kí la mọ̀ tó ń pe dátà wá síbẹ̀ tá fi ríra wá wò. Ṣé láìláìláìlá ló lòdù dátà? Báwo mo ṣe ń yọ owó nú àkáǹtì mi tó dẹ̀ ń di nǹkan tí mò ń fẹ́? Tẹkinọ́lọ́jì àwọn nǹkan ni ìròrí ẹ̀sìn kọ́ ló mú wá. Ẹ̀sìn kọ́ ló mú wá. Pléènì tá ń gùn lọ Mọ́kà. Ṣé Mùsùlùmí ló initiate ẹ̀? Kí ló dé tá a sọ wípé nǹkan àràmù ló fẹ́ gbé wa lọ Mọ́kà ká kó sẹ́sẹ̀ ká mọ́ rìn lọ? Brave free thinker. Jẹ́kẹ̀lẹ́sìn ó ṣẹ̀sìn. Ọba kan pa kájà. We have a lot of kind of dress. Mọ́kà gan wọ́n pa kájà. Wọ́n gbé sọ́wọ́ ọ̀tún. Wọ́n ní làbáyíká la umar làbáyíká. Kájà ni. So if Ooni decide to be quite different, nítorí tí wọ́n bá dé gbálẹ̀ tí wọ́n dé gbódù, wọ́n ní pàmọ́lẹ̀. Kájà yẹn symbolism pé we are one, we have one voice, the symbol of Ogboni faculty, wípé this is our symbol. Òfì. Àwọn kan ló mọ́fì wá, ó ní bíran Yorùbá ṣe ń múra kófì tó dé. Sorry. So what we are talking about is quite different. Oluwo, people are not gullible. People are not mediocre. Okay, for instance, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí olórí Naomi àtOríyọmí. Ṣé tó bá jẹ́ yìí ló ṣẹlẹ̀ sí, ṣé ẹ̀ ní Oríyọmí ń bá Naomi sùn? Ṣé mọ̀ pé wọ́n jọ fẹ́ ṣe kíní gift tó fẹ́ ṣe fáwọn ọmọ yẹn ni? Ṣé tó bá jẹ́ yìí ni? Ṣé ẹ̀ ní sọ bẹ́ẹ̀? Nígbà tí ẹ sọ pé ọba Yorùbá òfin lógo yẹ kọ́ba kan máa pa kájà láàrin èmi àti tá a bá fẹ́ tà wá fún Mọ́kà kí ni wọ́n ń ṣe? Ṣé kájà kọ́ ni àbí kí ni? Ẹja ìbéèrè ni o. It's the same thing. Kí ló dé táwọn ń pa kájà ńbẹ̀? Ṣẹ̀rí mọ́kànmọ́, don't be a moron.
Don't be a non-entity. Don't be a gullible followers. Always be a researcher. Jẹ́ olùwádìí àti olùbéèrè. A lot of people, you are not a wisdom man, not until you are a researcher or someone who is willing to learn. If you are not willing to learn, you are not a researcher, you don't seek for knowledge. Elomiwa is just a baboons. Republish. Ohun kan bá gbé sí lórí náà ló believe nú ẹ̀. Daddy G ó sọ fún wa. Mommy G ó sọ fún wa. Shehu wa sọ fún wa. Alfa wa sọ fún wa. Owugo jẹ́ ẹni tó ń dá lọ làákàyè. It means your brain is not functional. Once you can't think yourself, it means your brain is not functional. Love it, Mr. Wisdom. Hey, watch a program, money. I see a lot of people are gullible. Il kalema da kato wanu agbárí mi sílẹ̀ fáwọn tí ò ní làákàyè. That is what Timari ọ̀rọ̀ mi tó ń ṣẹlẹ̀ lórí media. Kì í ṣe ìgbéraga o. My wife do tell me, oh, she program ni man. Because in mo fẹ́ sọ jàre. Ọ̀rọ̀ wà tí mo fẹ́ sọ, but man go pé I don't want them to count me as kí ló fẹ́ sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń dẹ́yàn. It is Almighty God that bestow wisdom and knowledge on whosoever he wants. Ẹ jáwọ́ níbi wọ́nà-wọ́nà. Lè Islamize odidi ìlú tó ṣe pé Yorùbá ló ti originate. Ìwọ gan originate from Ife. Tẹ́lú. Ìlú Onídẹrẹ́ ni. Àlùkùránì kọ́ ló ní kí wọ́n lọ wẹ́yẹ tí wọ́n ń pè lónídẹrẹ́. Onídẹrẹ́ is just a parrot. Ìyá ẹ̀ díẹ̀ ni wọ́n ń pè ní ìkó idẹ. Ó máa ń dàbí rẹ́dì báyìí. Òun ni lọ́dún kan tí bàbá kan ní ṣe fámọ geography ni. Ifá ló júwe ọ̀pọ̀lọpọ̀ bí tó ní kálukú tẹ̀dó sí. It's just like an abacus. Abacus is a counting machine. What is an abacus? Oh, rí ohun tí wọ́n ń pè ní fáyẹn is just like an abacus. Counting machines. We can count this as physics. But ọlá wípé ẹnu tá a fi ń pè kò jájú ti fáyẹ̀. Ó yẹ ká pé Ifá is a study. Ó dàbí àwọn palm reader. This is the line of life. This is the line of wealth. Bẹ́ẹ̀ báwo fẹ́ lò mí báyìí nísìn. Wọ́n lè ní, spirit ló lò. No, it's not a spirit. It's through research. So, abacus is a counting machine. Tẹ́ ẹ bá dẹ̀ rí machine tí wọ́n pè ní abacus yẹn. Bí igi báyìí ni. But kò ṣe é pè ní mathematics solver. Ẹ mọ̀ pé abacus and mathematics solver. Mathematics pronunciation ẹ̀dá lẹ́nu ṣùgbọ́n àkàwọ́ pé Ifá. It was Babalawo that constructed Ifá for Ọ̀rànmíyàn wípé tó bá débi ilẹ̀ bá ti gbé slum bẹ̀ tó bá débi ilẹ̀ bá ti yọ̀ wọ́n lápèpèpè tó di Ọ̀yọ́. All Yoruba names have his or her own originator. Ẹ̀bọ̀dàn lápèpèpè tó di Ìbàdàn. Òṣòyìnbó lápèpèpè tó di Òṣogbo.
Igbó Elérin l'Ògbómọ̀ṣọ́ kọ́ ń jẹ́. Ẹni tó gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wálé, Ṣọ̀ún ló gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wálé la fi ń pè bẹ̀ l'Ògbómọ̀ṣọ́. So our forefathers, you can't just take them, they are morons, they are non-entity. They are well educated in their own ways of exposure. When there is not technology, they have their own technology to think this is this, this is this. Before the arrival of the colonies, they knew a lot. So, ìgbà míì tá bá wà ní, he said Elegushi. Honey, he said Elegushi was sleeping with his wife some times ago. That was the reason why Elegushi and Dash did not talk anymore. What if he accused him? What he accused Kabiyesi Rashid Elegushi nílùú Èkó kíní kan fi Catalan Elegushi. So can you just imagine? Ẹjẹ́ àṣẹ jẹ́jẹ́. Gbogbo nǹkan tí mo fi ń sọ yìí ni pé kẹ́ lè mọ̀ yí pé gbogbo ẹ̀sìn àbí there are a lot of people who know a lot more than they say. But ìgbà míì mọ̀ wọ̀ ìyá kan wò pé wo I don't want to cause traffic or nuisance online. That is why a lot of time I don't. Mo ti ṣe program ní sàgbẹ́ tó ṣù mẹ́ta àbí mẹ́rin. I don't do it. Because I'm not again. Ọlọ́mọ lè wá lè kú lè. Ṣóhun tá jẹ, tá mu. Ọlọ́mọ fàìsàn ṣe wá. So, Oluwo àtàwọn tó bá lè bá wọn sọ̀rọ̀ wọ́n dójú tì ní wò. Mélòó èèyàn ló ti fẹ́ yàwó tó sì báyàwó ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. À ń bèlè wípé àwọn obìnrin tó wà lọ́dọ̀ Kábíyèsí wa Ọ̀jájá láwọn obìnrin tó ṣe pé Ọlọ́run ti ṣẹ́gi ọlá fún lọ́pọ̀lọpọ̀. Àwọn gan tó ti létọ̀ ni wọ́n meaningful wives. So gbogbo àwọn ọ̀rọ̀ tí ó bá nítumọ̀ ká jáwọ́ lápọ̀ tí ò yọ. Níbo báwo lórí ìrun wa ṣe fẹ́ mú forward? Ọ̀rọ̀ ìyàwó làwa mú kankan. Uncle Albarka, I don't understand. Ṣé mi lè ń bá wí ní àbọ́lò mi? Uncle Ahmed Ayinde. So, àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà. Ẹ má dalẹ̀ Yorùbá rú. Ibì kan lẹ̀sìn Islam ti ń bọ̀. Ibì kan ni Christianity ti ń bọ̀. Ohun tá a bá wọn bàbá wa tí wọ́n ń ṣe là ń ṣe. Àwọn bàbá wa ló já mọ̀ pé tá a bá sọṣu sódò a máa diyán. Àwọn bàbá wa ló mọ̀ pé tá a bá lọ ẹ̀wà ó lè dèkuru. Làákàyè yẹn ni a ṣe láàjèkuru mọ́. Bọ́làjú bá dé a fi kúnra wọn ni. A ní sọ pé àwọn bàbá wo ò ṣe é dáa. Please tell Ooni of Ife to lay course. Ẹ mọ̀ pé the problem started when Oluwo slapped one of the kings and was suspended. Yeah. But Oluwo expect Onitsha to back him up to prevent suspension. That was the reason why he was fighting Ooni since then. Egbo, what did the problem started when Oluwo slapped
one of his king, and he was suspended. I could remember then. But Oluwo expected Onirisha to back him up to prevent suspension. That was the reason why he was fighting Ooni since then. I remember the last time you came online as Eshesa, Uncle Lawale. Bẹ́ẹ̀ni, Eshesa. Eshe, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ nítorí bí ó sẹ́yìn kò sẹ́ni tó ń jẹ́ Àkànbí. Ìfẹ́ kan náà ló sọ̀rọ̀. Èyí tá a bá sọ tó bá kù díẹ̀, ẹ mọ̀ wípé ẹlẹ́ran èèyàn ni wá. Bá a ti da tó yìí, òróòro, àmọ́ bẹ̀rẹ̀ jẹ́ kò sí bẹ́ẹ̀rẹ̀ ṣe lè da tó, èyí ò rí yìí tí ó sọnù egungun bẹ́ẹ̀. Ẹja kàké egungun. Olúwo ẹja yípadà kájọ fìmọ̀ ṣọ̀kan. Ká pagbára pọ̀, ká pàmọ̀ pọ̀, gbogbo ohun tó bá ń bí wa nú. Rí èèyàn kan ní òjò lórí àwọn kan tẹ̀lé. Ẹ dúpẹ́ ibi tọ́lọ́run tò yín mọ́. Ẹ dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ dúró yìí tí ò bọ́ mọ́. Àwọn kan ló fi síbẹ̀ ní àwọn kan ní ẹja dúpẹ́ pé orí tí ọba dádé inú agogo dẹni ti wá. Ẹ ti débẹ̀ náà ọgbọ́n àti màtòye ló kù. Ẹ má dá wàhálà alẹ̀. Àkànbí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a láǹfààní tá a jọ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nkù mi Ọláwálé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Mr. Bojuri, àwọn ti Faransé nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nkù Ahmed Ayinde Albarka. Mo dúpẹ́ lọ́wọ́ Adéníyì Towólawí. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Esther Ọládipúpọ̀. Àwọn wo ló tún wà ńbẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Bọ́lárìnwá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá. Orí mi ò ní jọra mi lójú. Mo dúpẹ́ lọ́wọ́ brother Sunny Julius. Mo dúpẹ́ lọ́wọ́ Alájà Kẹ́hìndé Tàlàbí. Gbogbo ibi tí gbogbo wa bá wà. Orí àonírógun orèlé kò délé, oroko kò dóko, ótoko òròkò dóko òrókò tó. Mo dúpẹ́ lọ́wọ́ sísítà mi Janet Títílayọ̀ Ọ̀rọ̀ládé àbí Oròládé. Ìkànnù méjèèjì ní ọ̀jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí mi ò fẹ́ ó ṣàgbà mogun ọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Tell Ooni to rebuke the rumor. Ẹ mọ̀ wípé Ooni àwọn Yorùbá ní béèyàn bá sọ ohun tó fẹ́ gbọ́. Má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Bí ó bá ṣe pé bẹ́ẹ̀ lórí, yóò mọ̀ já oníkálùkù nífúnjẹ. Ohun tèmi ní láti sọ náà nù. Àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ. Ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin màmá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò, ó dàbọ̀.